ẹni tí inú ẹ̀dùn tó wà ní ọjọ́ òní bóyá ọkùnrin ní àbí obìnrin ní ọmọdé ní àgbàsàlágbà ní àbórí adé ní ẹnikẹ́ni tí kò bá lù ó kọ́kọ́ lọ́wọ́ sókè lọ́wọ́ sókè o. Ẹ̀jẹ̀ ìrànwọ́ gbogbo yín lókè o. Ṣé inú gbogbo wa ló dùn? Ṣé inú wa dùn? Inú gbogbo wa ló máa dùn kálẹ̀ o. Mo kí yín ẹ kú ìdúró, ẹ kú ìjókòó, ẹ kú àtàárọ̀. Ọlọ́run Olódùmarè kó máa bá mi ṣọ̀nà gbogbo yín rere o. Oríire tó bá wa ní ọjọ́ òní, oríire ńlá ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n rò pé mi ò ní wá, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi rè wájú gbogbo yín o. Kábíyèsí olórí ayé gbogbo, inú mi dẹ̀ dùn gbogbo ẹ̀yin tẹ́ wà ní Èjìgbò pátápátá àti gbogbo ìlú tó so mọ́ ibi ìdàgbàsókè yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúrótì. Mo kí gbogbo orí adé tó wà ní ìkàlẹ̀, Ọlọ́run á máa bá mi dúró tì yín o. Ẹ kú àdúrótì ọmọ yín. Ọbẹ̀, ẹ bá mi ní ọbẹ̀. Ọbẹ̀ ní jọ. Ọbẹ̀ ní jàre. Ọbẹ̀ ní jọ. Ọbẹ̀ ní jàre. Orúkọ ẹ̀ túró, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ó ní ọbẹ̀ lára, ó ní lọ́rùn, ó ní láyà, ó ní lẹ́sẹ̀, ó tún ní ìsàlẹ̀. Ọbẹ̀ tí ò kan. Ọbẹ̀ níjọ. Ọbẹ̀ níjàre. Gbogbo lẹ́nu èèyàn kan bí bóyá olùkú ọbẹ̀ ni olóṣọ́pọ̀ ní nísàlẹ̀ o. Òṣò ni ló sọ bẹ́ẹ̀ o. Ẹ bá mi ní ọbẹ̀ níjọ. Ọbẹ̀ níjàre. Ẹ bá mi ní ọbẹ̀ níjọ. Ọbẹ̀ níjàre. Ọbẹ̀ níjọ. Ọbẹ̀ níjàre. Ẹ ṣé púpọ̀. Mo dúpẹ́ pẹ̀lú ìdàgbàsókè tó wà ní gbogbo agbègbè Èjìgbò àti gbogbo ìlú tó fara kọ́. Orírun yín, ibi tẹ̀fí mí sínú ni mo ti wá kí yín. Nípínlẹ̀ Ọ̀ṣun, Èjìgbò ṣì wà ń bẹ̀. Lótùúfẹ̀, Èjìgbò wà ń bẹ̀. À ń pè ibì kan Lótùúfẹ̀ ní Òkè Ìjọ. Ẹnikẹ́ni tó bá mọ̀ Òtùúfẹ̀ tó bá mọ̀ Òkè Ìjọ kó náwó sókè. Ṣé ẹ rántí Òkè Ìjọ? Ìjọ náà lẹ́wà bí o. Àbẹ́ ẹ̀mọ́ pẹ̀lú kó wà bí ló ń jẹ́ gan. Àwọn ará Òkè Ìjọ ló wá bí. Wọ́n kúrò Lótùúfẹ̀ lọ́dún tó ti pẹ́. Mẹ́ta lọ́jọ́ rìn. Àwọn tó kúrò ní Ògùdù orí òkè. Ṣé mo Ògùdù orí òkè? Ṣé mo àbẹ́ mọ́? Àwọn náà dúró sí Ògùdù tí Èkó pè ní Ògùdù GRA nísìnyí. Wọ́n kúrò láti Ògùdù orí òkè. Àwọn tí wọ́n tún kúrò ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ibi tí wọ́n ti máa ń ká obì Lótùúfẹ̀ ní inú igbó obì, òun ni wọ́n wá bẹ̀rẹ̀ ní Èkó nísìnyí tó ń pè ní igbó obì ní ará Ifẹ̀ ní gbogbo wa. Kábíyèsí ilé ni mo wá. Lágbára Ọlọ́run Olódùmarè gbogbo èyí tí mo bá yìí, lágbára Ọlọ́run ẹ̀yin ni màá máa bá o. Àṣẹ. Èmi náà lẹ máa rí. Àṣẹ. Lórúkọ gbogbo orí adé tó wà ń bí pátápátá, ọ̀kan náà ni wá. Ọ̀kan wá. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé dáadáa ni mo bá yín. Mo dẹ̀ dúpẹ́ náà pé gbogbo àwọn àlejò
tó wá ṣe káràkátà mo dúpẹ́ pẹ̀ ń gbà wọ́n lálejò ṣùgbọ́n lótìtọ́ àti lódodo àwa la nílẹ̀ wa lágbára Ọlọ́run Olódùmarè kò dẹ̀ ní ń wá o. Àṣẹ. A máa ju iṣẹ́. Àṣẹ. Ẹ kú àdúró ti ọbẹ̀ alága dáadáa ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni. Alága dáadáa lálága wa. Alága dáadáa lálága wa. Ó ṣe wá dára. Olùmọ̀dá sí wa. Alága dáadáa lálága wa. Alága dáadáa lálága wa. Alága dáadáa lálága wa. Ó ṣe wá dára. Olùmọ̀dá sí wa. Alága dáadáa lálága wa. Ẹ pàtẹ́wọ́ fún ọbẹ̀ ẹjọ́. Gbogbo ara ló kú fọ́bẹ̀ pátápátá. Ìwọ́n tẹ̀ tún sọ́bẹ̀ yẹn o. Ọbẹ̀ nìkan ó yẹ bá mi pàtẹ́wọ́ fọ́bẹ̀ bá mi pàtẹ́wọ́ fọ́bẹ̀. Bá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ wá wo nǹkan báyìí o, mo fẹ́ kí gbogbo wa kí a gbọ́ mi dáadáa. Màá sọ ní èdè tiwantiwa, màá dẹ̀ sọ ní Gẹ̀ẹ́sì torí mo fẹ́ kí gbogbo àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́ dáadáa. Ẹ jọ̀ọ́ olórin ẹ dákẹ́. Ọlọ́run fi Èkó ṣe atọ́nà rere lórílẹ̀-èdè Nàìjíríà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Jagaban. Àwọn náà fi ìpìlẹ̀ rere lọ́lẹ̀ wípé gbogbo ìjọba ìbílẹ̀ àwọn ló ní ìdàgbàsókè lọ́wọ́. Mo wá dúpẹ́ torí mo ṣe ń padà bọ̀ lórí ààrẹ wa o. Mo wá dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú Èkó. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa púpọ̀ lórúkọ gbogbo àwa ọmọ káàárọ̀ òjíire pátá pàápàá jùlọ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí tí mo ṣe ń dúpẹ́ rèé o. Gómìnà sọ kọ́kọ́kọ́ láìpẹ́ yìí wọ́n ní àwọn tí ń lo ọdún karùn-ún, àwọn tí ń lo ọdún kẹrin àwọn tán, àwọn tí bọ́ sí ìpele kejì, àwọn ò fọwọ́ kan owó ìpínlẹ̀ rí ní ayé táwọn wá, àwọn ò mú owó wọn káwọn tọwọ́ bọ̀ ọ́ wípé ẹ bá mi gbówó yìí. Àpẹẹrẹ ńlá ni torí ẹ̀ lẹ ṣe ń rí ọbẹ̀ tó ṣe rí àpò tọwọ́bọ̀ tó fi ṣe ìfòsì ọ̀nà fòsì lòdì yìí o. Àpẹẹrẹ ńlá ni o. Ààrẹ orílẹ̀-èdè wa ó wá ṣe pàpàǹbarì nígbà tó ló ń gbé wọn dé àléfà. Wọ́n wá ní tí gbogbo ìlú bá dàbí Èkó tí gómìnà wọn ò fọwọ́ kan owó ìpínlẹ̀ àti gbogbo owó tó kúrò tó lọ sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan, tí owó tó wá lọ sí ìjọba ìbílẹ̀ tá a mọ̀ sí local government, tá a mọ̀ sí local development area, tí owó yẹn tí wọn ò bá fọwọ́ kàn ìlú máa dàgbà sókè. Ọlọ́run dẹ̀ fún wọn ṣe. Wọ́n gbé ẹjọ́ yẹn dé Supreme Court wípé tó ṣe ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí ó máa ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá mi dìde, kẹ bá mi dúpẹ́ lọ́wọ́ president wa. Gbogbo mi tẹ́ bá jókòó sí ibi tẹ́ jókòó sí, jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn wípé wọ́n ṣe púpọ̀
àwọn náà jẹ́ kí atọ́nà torí wọ́n ti ṣerú ẹ̀ ní Èkó ó dẹ̀ jẹ́ kí gbogbo ìdàgbàsókè yìí kó máa yọjú gbogbo ibi kẹ́ ẹ bá wà ẹ bá mi dìde kẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ President Bọ́lá Ahmed Tinubu ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ ṣe ìjókòó tí gbogbo ìjọba ìbílẹ̀ tó bá rí báyìí nígbà tí ọbẹ̀ wá bá mi ní orí ìtẹ́ Oòduà ọbẹ̀ ní mo mà ní spíkà a máa ṣe ètò bá a ṣe máa náwó mo ní padà èmi ò gbọ́ rí o wọ́n ní àwọn páàsì bọ́jẹ́ẹ̀tì wọ́n ní àwọn dẹ̀ máa fètò sí gbogbo ìlú máa rí báwọn ṣe ń náwó pé bó dẹ̀ ṣe wà káàkiri Èkó nìyẹn mo wá ní ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní tí ààrẹ wa tó fi dì mú wípé dandan ó máa rí báyìí àdúgbò lọ́wọ́ Ọlọ́run ọbẹ̀ Ọlọ́run á máa bá mi fún yín ṣe o lórúkọ gbogbo àwọn bàbá tó jókòó yìí torí mo ti rí àwọn gáàd mo ti rí wọn iṣẹ́ o bàbá Jọmọlé àti bàbá Táíwò mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ní ọmọdé kò lè láṣọ bí àgbà tó bá tún wá láṣọ bí àgbà kò lè lákìísà bí àgbà tí ọmọdé bá ṣubú iwájú ló máa wò tágbàlagbà bá ṣubú ẹ̀yìn ló máa wò ọbẹ̀ ẹ ṣe ẹ kú tọ́jú àwọn àgbààgbà yìí mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ ṣe tọ́jú ọmọdé tẹ tọ́jú àgbà tẹ tọ́jú ìlú torí olórí Èjìgbò local government lẹ jẹ báyìí olórí ẹ̀yin náà bí president lẹ jẹ bí olórí ilẹ̀ jẹ lágbára náà ìlú òní kan yín a fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìfòsì road bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ máa ṣí káàkiri kí ló wà kómi wà kí ọ̀dọ́ ríṣẹ́ ṣe lẹ́dìgbò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìtẹ́ni kí wọ́n ṣe nìyẹn o kí lọ síwájú wà kí dàgbàsókè wà kí àṣeyọrí wà kí gbogbo ẹ máa ṣe yọ̀tọ̀ mì kọ́bẹ̀ yẹn máa dùn kọ́bẹ̀ yẹn máa kàn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ a máa ṣe é ṣe fún gbogbo yín o àṣẹ mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ lákòótán mo kí yín ẹ kú àdúrótì ẹ̀yin gangan lẹ ń jẹ́ ọbẹ̀ tẹ́ ẹ bá dúró tì kò sọ bẹ́ẹ̀ tí ò bá sẹ́yìn kò sọ bẹ́ẹ̀ mo kí yín púpọ̀ inú mi dùn ayọ̀ mi kú láti wá àpẹẹrẹ rere ni mo fẹ́ wá fi lọ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ní kí ni mo máa ṣe ní ìjọba ìbílẹ̀ mo ní mo láti wá láti lè jẹ́ kí gbogbo ìlú gbogbo ayé mọ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ pé ìta fẹ́ rèé ọbẹ̀ tó ní wọ́ọ̀ ẹ bá mi pàtẹ́wọ́ fún On the final note, I want to thank each and every one of you for supporting the chairman of Ejigbo local government to open this strategic road in the local government. And I want to thank our president. I really want to thank him. Wherever he is, I want to thank him for what he has done for our nation. They practicalized it in Lagos and is working. Politics is local, development is local. I am experiencing it today, and I want to use this platform to extend to every corner of our country that this is the only way forward in our their country. The more we have devolution of powers and local government autonomy, the better for our nation. Nobody
even if you are the smartest in the world and you are at the helm of affairs in our country, if we don't change things, it's not going to work. I am very thankful for his courageous move. It's very, very practical in Lagos, and I'm here. I am seeing it myself. For a local government chairman to embark on such a huge project and execute it very successfully well, no.